ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò ìlú àná lórílẹ̀‐èdè yìí èèyàn Minister for Interior ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá sọ ní ọ̀sẹ̀ tó kọjá yìí ó mà ti di ariwo ńlá èyí tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tó fi ń fún bàbá náà tó fi ń fún un lésì tó sì ń pè lọ́dàlẹ̀ tó ń jẹ́ kó di mọ̀ pé ojú ẹ̀ yóò rí ní àsìkò tí àwọn àbájáde èsì ìdìbò ààrẹ àti ti gómìnà ọdún 2027 tó bá ń jáde. ọ̀sẹ̀ tó kọjá ìní Arẹ́gbẹ́ṣọlá ìyẹn ọjọ́ àbámẹ́ta ti ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá ìní Arẹ́gbẹ́ṣọlá sọ̀rọ̀ yìí lásìkò tí alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Moshood Salvador tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú Labour Party tó fẹ́ kúrò nínú ẹgbẹ́ Labour Party tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tó jẹ́ ti Arẹ́gbẹ́ṣọlá lásìkò yìí kódà tó jẹ́ pé Arẹ́gbẹ́ṣọlá gan-an ni akọ̀wé àgbà ìyún General Secretary ẹgbẹ́ òṣèlú ADC àsìkò tí Moshood Salvador àti àwọn ọmọ tí wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹgbẹ́ tí Moshood Salvador tó dá sílẹ̀ tó ń pè ní Labour Party Conscious Forum tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Èkó ó ní Arẹ́gbẹ́ṣọlá mà jẹ́ kó di mọ̀ wípé bí gbogbo àwọn táwọn jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC lásìkò yìí báwọn bá lè mú ìra sí iṣẹ́ takuntakun ó ṣeé ṣe o yóò sì fojú hàn dáadáa pé àwọn yóò gbẹ̀jọba kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ àti l'Àbújá. Arẹ́gbẹ́ṣọlá ní ọgbọ́n táwọn yóò dá táwọn lè fi jáwé olúborí ni pé láti àsìkò yìí lọ ní gbogbo Nàìjíríà kọ́mọ ẹgbẹ́ òṣèlú ADC kan kó máa rí pé òun mú èèyàn mẹ́wàá wọnú ẹgbẹ́ tó sì ní èèyàn mẹ́wàá tó bá mú wọnú ẹgbẹ́ náà kẹ́nìkọ̀ọ̀kan àwọn mẹ́wàá náà kan máa mú èèyàn mẹ́wàá wọnú ẹgbẹ́ ó ní pẹ̀lú eléyìí báwọn bá lè ṣe káàkiri Nàìjíríà ó ní lùkulù làwọn yóò lu APC táwọn yóò lé wọn kúrò lẹ́kọ̀ọ́ àwọn yóò sì tún lé wọn kúrò ní ilé ìjọba tí wọ́n ń pè l'Aso Rock ní Àbújá. ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá mà sọ rèé tó di ariwo ńlá tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ìyẹn the Lagos State chapter of the APC àwọn ló kọ́kọ́ fún Arẹ́gbẹ́ṣọlá lésì o nínú àtẹ̀jáde tí agbẹnusọ ẹgbẹ́ náà lẹ́kọ̀ọ́ ọ̀gbìnrẹ́bù Ọláṣẹyẹ Ọládẹjọ ni ló ti jẹ́ kó di mọ̀ pé ọ̀dàlẹ̀ balẹ̀ kú ní Arẹ́gbẹ́ṣọlá tó sì ní láńlọ́ọ̀dù ní Arẹ́gbẹ́ṣọlá tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n tó ló ti lọ di tẹ́nàǹtì nínú ẹgbẹ́ òṣèlú tí kò lọ́jọ́ iwájú báyìí Tìmí Mọ́gàjí Ọláṣẹyẹ Ọládẹjọ sì jẹ́ kó di mọ̀ pé ìka tó ti fún Arẹ́gbẹ́ṣọlá lóúnjẹ inú fẹ́ gé jẹ báyìí o ìyẹn ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ déèyàn di òṣèlú tó sì jẹ́ kó di mọ̀ pé àtẹ̀kọ́ àti Àbújá kò sí ètí ẹgbẹ́ òṣèlú ADC yóò gbà àti pé ńgbà tí ó bá fi dọdún 2027 ojú Arẹ́gbẹ́ṣọlá yóò já.